ọ̀rọ̀ lórí oyè ọba Ìjẹ̀bú ọ̀pọ̀ àwọn èèyàn ló ti bi mí léèrè nígbà tí ọ̀rọ̀ ọba jíjẹ bẹ̀rẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú. Awíkonko sẹ́ni dá sọ́rọ̀ Ìjẹ̀bú ni oríṣiríṣi nǹkan náà sẹ́ni sí mi mọ́ ọmọ lójú torí pé ilẹ̀ tí ọba tójú ẹni sú òkun rẹ̀ á máa ṣòro láti rìn àti pàápàá fìrí ní mẹ́kùn níyì gbogbo nǹkan kọ́ là dá sí ọ̀rọ̀ balẹ̀ Ìjẹ̀bú kò sí ní tó burú bẹ́ẹ̀ bá dá sí ṣùgbọ́n ojú mi ò tó lẹ̀ rẹ̀ dáadáa ẹ gbádùn mi ojú mi ò tó lẹ̀ rẹ̀ dáadáa tí n bá dẹ̀ ti rí di ogun mi kì í fẹ́ jagun so àwárí eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ lórí oyè ọba jíjẹ àwọn ọlọ́pàá wọ́n pe àwọn afọbajẹ tilẹ̀ Ìjẹ̀bú 9 fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀rọ̀ oyè ọba jíjẹ nílẹ̀ Ìjẹ̀bú láti ìgbà tí Awùjalẹ̀ àná ti wàjà bàbá wa Síkírù Adétọ̀nà òun náà ni oríṣiríṣi awuyé ti ń jẹ jáde bẹ́ẹ̀ bá wù dáadáa ẹ rí i pé àwọn èèyàn tó nífẹ̀ẹ́ sí wọ́n fìfẹ́ hàn àwọn èèyàn tó fẹ́ jọba bẹ́ẹ̀ bá gbàgbé King Wasiu Ayinde náà fìfẹ́ hàn God bless you sir, God bless you àbẹ́ ṣe wọlé King Wasiu Ayinde náà fìfẹ́ hàn láti jẹ́ Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú right so wọ́n rọ̀ ń tàn wọ́n pàtàn fún àwọn kan ní kì í sọmọlé àwọn ọ̀rọ̀ bá dihùn ọ̀rọ̀ bá pèsè jẹ kò dẹ̀ sí bá ti ṣe God bless you sir táà ní jẹ ọba tuntun nílẹ̀ Ìjẹ̀bú tàwa ni ó jọba eléyìí ò ju agbára mi ló ju agbára yín lọ ó ju agbára àwọn afọbajẹ lọ àwọn afọbajẹ ní ọ̀yàn ọba àbí mo fọlọ́n búra ẹni tí ó jẹ Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tuntun ó ju agbára àwọn afọbajẹ lọ because lọ́pọ̀ ọgbà gbogbo afọbajẹ ò kì í sùn kan kọrí síbi kan náà kálukú ni ó ní kádídéètì tiẹ̀ bó ṣe wá rí òun náà ò ní pé kò lè fẹ́ fọ gbogbo afọbajẹ gone were those days tọ́jà pé kandidate kan máa ń dùn mọ́ gbogbo èèyàn nú ṣùgbọ́n ní ìsìn ẹ̀mọ́ yà wọ́n ti ń díje ní almost 85 àbí 95 ni wọ́n ń díje fọba tẹ́lẹ̀ bóyá 50 something ni wọ́n ṣùgbọ́n ní ìsìn wọ́n ti lé 90 tí n bá ṣì mú kò sẹ́ni tí position yóò ní wù bẹ́ẹ̀ ni sà ó ju agbára afọbajẹ lọ torí ẹni táwọn afọbajẹ míì fọkàn sí pé yọ jẹ́ ó lè jó nǹkan ni yọ jẹ́ o bẹ́ẹ̀mi àtẹ̀yìn ọ̀bá rí ọ̀pọ̀lọpọ̀ tìlú Ọ̀yọ́ ti jẹ́ kó yé wa wípé anything can happen at any time so láìfà àkókò ṣòfò kí ni wọ́n àárẹ̀ sí àwọn afọbajẹ fún wọ́n ní wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀ God bless you olóyè àlẹ́ o mi ò ní wáyé tì ẹ ra síkà fún mi ní wáyé tì sà ẹ kú ojoojúmọ́ ẹ kú àṣepamọ́ mi ní wáyé tì so wọ́n ní wọ́n gba owó ẹ̀yìn ẹnìkan ní 10 million naira now 10 million naira ẹnìkọ̀ọ̀kan àbí tó bá jẹ́ àwọn 9 ni wọ́n gbà á that is 90 million naira ó túmọ̀ sí pé ẹni tó fún ọ lówó olówó ni ṣé kẹ́mi àtẹ̀yìn ọmọ tara wa kò sí tálíkà tí yóò jẹ Awùjalẹ̀ o ẹja kọ́kọ́ lọ mílíọ̀nù kúrò Ifá ní mọ́ba Ifá ní ṣèkínní kan Ifá ò ní mú tálíkà o gbórin ọ̀rẹ́ mi ni Ifá tó fi tálákà jọba ẹnu Ifá gan máa gbẹ tálíkà ò ní kára mọ́ ìwọ ni pé bẹ́ẹ̀ sì ń jẹ epo bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ rẹ̀ já mọ́ Ifá ò lè ẹ̀fà mú tálíkà láéláé and again gbogbo àwa tá a máa ń sunkún àfọbàjẹ́ gbowó àsìkò tí kòkó tí wọ́n pọ́n lélẹ́yìí sà àsìkò tí kòkó wọ́n pọ́n lélẹ́yìí mọ̀ Awùjalẹ̀ tàná
ọjọba ó lò 62 years àbí 61 62 years lórí àlééfà sáwọn Afọbajẹ ó tó ló jẹ èkejì jẹ because àwọn Afọbajẹ tó fa Àwùjalẹ̀ jẹ àwọn góò ti dàgbà káwùjalè ò tó jọba ọ̀pọ̀lọpọ̀ nu wọn gan ni ó ju Àwùjalè lọ ó túmọ̀ sí pé tí kì í bá ṣe gbogbo wọn ìwọ̀nba péréte ní òkú láyé nu wọn wọ́n ẹ̀sẹ̀ máa yan Afọbajẹ míì ni so èwo làbọ̀rọ̀ wúláyà kápá gómú wáyé tá a máa dì sí ìfara wa wáyé kí ló dé tá a máa tanra wa so ẹ jẹ́ ń karòyìn ọ̀hún tó jáde káyẹ̀sẹ̀ tó wá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni mi ò ráàyè ẹjọ́ gígùn torí what will be will ever be kò sí ìlú tí Afọbajẹ kì í ti gbowó mọ́dẹ̀ jẹ́ kó yé wípé látayébáyé láyé àwọn bàbá wa tá à ń sọ pé ìfámúyàn náà ti ń gba owó ẹ̀yìn ńlá àwọn Afọbajẹ ti ń gba ẹ̀tọ́ ńlá àwọn yẹn ti ń bribe bàbá Afọbajẹ so àkò tí kòkó wọn pọ́n lélẹ̀ yìí ẹ̀jẹ̀ wọn gbà á ńgbà tí ẹ̀ tí ìjọba ǹjẹ́ nìkan kan nu yín rántí àwọn Afọbajẹ lẹ́yìn tẹ́ bá ti jọba tán mélòó nínú yín nínáwó sáwọn Afọbajẹ pé àwọn Afọbajẹ ìlú wa yóò àwọn ni wọ́n yọba fún wa o ẹ jẹ́ ká máa fún wọn níye báyìí lóṣooṣù ẹ já máa fún wọn níye báyìí lọ́dọọdún mélòó nínú yín iṣẹ́ kí wàá lẹ ní káwọn Afọbajẹ ó mọ̀ ṣe kẹ́ńtọ́jà Afọbajẹ kó tó máa jẹ́ mẹkáníìkì ni ṣé kíkà Afọbajẹ kó tó máa pọ́ táyà lẹ́gbẹ̀ẹ́ títì a respect tradition wa torí pé àmẹ̀tò tó bá jẹ́ láyé ìgbà tí àwọn ìjọba ò tí mọ̀ bá wa dá sóyè ọba jíjẹ àwọn Afọbajẹ yóò máa jẹ tọ̀ìtọ̀ì ní ìsìn nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n ní final say tí ì ṣe pé wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ unlike today wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ ni ó kọ ẹnu moyè tá a mú lélẹ́yìí o gọ́fúnọ̀ ni ó lù ló ń tẹ̀ so láyé ìgbà yẹn àwọn Afọbajẹ ló ní final say ntí wọ́n bá dẹ̀ jẹ́ àjẹmọ́nu ni kì í hun wọ́n torí pé wọn ò pín dọ́gba wọn ò pín eré wọn ò láàrin lọ́yọ̀ọ́ ló jẹ́ káwọn méjì ọ̀ká sí àwọn tó kù. So Àwùjalẹ̀ succession crisis deepens as police summon 9 kingmakers over bribery allegations. The Ogun State Police Command has summoned 9 kingmakers from Ijebu over allegations of bribery and financial endorsement in the ongoing process to select the next Àwùjalẹ̀ of Ijebu land. 4 of traditional chiefs are expected at police headquarters in Abeokuta on Monday, April 20, while the remaining 5 will appear on Tuesday, April 21. Àwọn ìjọba náà jẹ́ ń bẹ̀ nu àwọn ọlọ́pàá náà jẹ́ ń bẹ̀ nu gbé ní tó ṣe kìí sílé kó ṣe kìí síta yín ni kó lè dá 10 million rà o sọ́wọ́ ẹnìkan lẹ́ ti gbà á owó èèyàn mélòó lẹ́ ti gbà á sáwọn ọlọ́pàá kò sí nǹkan táwọn ọlọ́pàá ó ṣe ju pé wọ́n pẹ̀tù sí lọ kò sí nǹkan tí wọ́n fà wọn Afọbajẹ ṣe bó ṣe wà láti ìtẹ̀kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun olówó ló lóye kò sẹ́ńtì fòye lọ́ọ́ máa bẹ̀ ṣe ẹni ọba jámọ́ lọ́wọ́ nínú wọn ó kó ọba jíjẹ yàtọ̀ sí pé bóńtọ̀ yìí bá ṣèdílé ọba ó sì mọ̀ pé àwọn Afọbajẹ ti máa wọ́n ti ṣàyẹ̀wò eléyìí fẹ́nifẹ́ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba níbẹ̀ lórí àlééfà lónìí majority wọn wá láti ìdílé ọba o majority wọn sì kọ́ lọ́ba kan influence ni wọ́n lò ńlá àwọn wàhálà àti ìdààmú fi wà láwọn ìlú kan lè káàró òjìrè lónìí ọ̀pọ̀ ìlú wọn ti dáná sun pálásì wọn lónìí ọ̀pọ̀ ìlú ni ọ̀rọ̀ gbọ́ àwọn kan fagídí ìjọba fẹ́ yọ wọ́n padà ilé ẹjọ́ yọ wọ́n padà wọn ò kúrò lórí àlééfà ilé ẹjọ́ yọ àwọn kan wọn gboko míì lọ oríṣiríṣi nǹkan ló lè yọba kúrò nípò so process Àwùjalẹ̀ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ one of the summoned kingmakers wọ́n dárúkọ ẹ̀ mi ò ní dárúkọ ẹ̀ wọ́n dárúkọ oyè wọn níjẹ̀bú mi ò ní dárúkọ ẹ̀ has dismissed the allegations as baseless okay one of the summoned kingmakers Chief Abimbola Okenla the Kakanfò of Ijebu land has dismissed the allegations as baseless ẹ̀sùn tẹ́ fi kàn wá ò lẹ́sẹ̀ lẹ̀ he described the repeated police invitations as a distraction and urged Governor Dapo Abiodun to allow the selection process to proceed without further interference. Kò sí ntọ́lọ́pàá ó ṣèjú pé wọ́n pẹ̀tù sí lọ wọ́n béèrè ọ̀lọ́ wọn ò lè tẹ́ ẹnì kankan mọ́lé pé wọ́n gbowó kódà kéré rákàntì tán sanwó sí àwọn ọmọ wa ni o wọ́n bùn wá lówó ni o wọ́n ní a fi tọ́jú ara wa àwọn èrè pààrọ̀ náà ti ń dàgbà bẹ́ẹ̀ bá a sọ pé kò tọ́ sí wọn láti jẹ ẹ mú jáde níbi tó bá wà so bó bá ti wo ni là á ṣe mọ̀lẹ́ ẹni sọ́rí o lóòótọ́ ní tí wọ́n ń pè ní ìbọ̀bẹ́ tán ń pè lówó ẹ̀yìn ọ̀dà
ṣùgbọ́n ẹni tí yóò gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tó yin sẹ́gbẹ́ àkàrà ẹ̀. Ètò owó lọ́wọ́ àńlẹ̀ fáwọn afọbajẹ ìlú kọ̀ọ̀kan. Ìgbà tẹ́ bá fẹ́ jọba ilẹ̀ tó rántí wọn 100%. Kò sẹ́ni tí dá afọbajẹ mọ̀ bọ́ bá wà lórí àlééfà. Ó dìgbà tó bá wàjà kẹ́ ẹ̀ tó máa gbọ́ pé àwọn afọbajẹ fẹ́ gbégbèsè kan, àwọn afọbajẹ ó ṣòro, ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé àwọn afọbajẹ ta làwọn afọbajẹ gan. Kábíyèsí ń gbowó lọ́wọ́ ìjọba, àwọn ìjòyè ń gbowó lọ́wọ́ ìjọba, sáwọn afọbajẹ náà ń gbowó lọ́wọ́ ìjọba. Láwọn ìlú kan àwọn afọbajẹ máa wà nínú ìjòyè, láwọn ìlú kan àwọn afọbajẹ ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé, àwọn ìjòyè ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé, àwọn ìjòyè ọ̀dàdúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé. Kí lẹ fẹ́ káwọn afọbajẹ máa jẹ? Àwọn náà lẹ́bi wọn lára, wọn níyàwó wọn lọ́mọ. Àbódìdí bí Ìjẹ̀bú ṣe tóbi tóun, ṣé ẹ fẹ́ káwọn afọbajẹ bí ọmọ lọ orúkọ? Tí o kílè tó ti mẹ́lẹ̀ fún un, tí mo gbìyànjú àti sọ ni pé this is their own time. Àsìkò election làwọn party chairman máa ń jẹ tán máa ń yó. Ward chairman, ward youth, party chief, party youth leader, kìnìkan women leader, time election ni wọ́n máa ń jẹun tán máa ń yó. Bẹ́ẹ̀ bá ti dìbò tẹ́ bá ti wọlé tán kálukú ti lọ, àwọn náà dẹ̀ ti gba kádàrá, so bẹ́ẹ̀ bá ti dé wọ́n gbà tí ń bẹ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làsìkò àwọn afọbajẹ yìí. Èmi ò láì kéèyàn máa parọ́ tán rẹ̀ tàbí kéèyàn máa pàfin ládùúgbò àrán. Mo ti kí wọn olóyè Aliu, mo ti kí wọn. So kí ni tí mo gbìyànjú láti sọ ò ní wípé nílẹ̀ káàrọ̀ òjìrè lónìí gbogbo nǹkan ti gbèrú sókè, ìlú ti develop sí. Àwọn ìlú kan jẹ́ ìlú téèyàn lè jà sípò ọba bẹ̀, Ìjẹ̀bú jẹ́ kan nù wọn o, téèyàn lè jà sí. Àwọn ìlú kan bẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀, but unfortunately àwọn èèyàn náà tó ń jà sí. Sorry to use that language. Ìlú mi jẹ́ kan bẹ̀, àwọn ìlú tó wà láyìíká ìlú mi jẹ́ kan bẹ̀, èèyàn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀. Míyàn bá rẹ̀ tó fẹ́ jọba kéèyàn sọ pé lọ́jẹ́ ni. Kí nìdí? Kò sí èsùn tí ó rí tẹ́rẹ́tẹ́rẹ́ sínú gbà wọn. Ànílẹ̀ ta fẹ́ tà fún yàn, ànílẹ̀ tó bá kan tà. Ìlú ti ṣóòkì, gbogbo wọn ti súnmọ́ra wọn. Kí lọ bọ́ ọmọ jẹ bọ́ bá dórí àlééfà? Èèlò ló ní, iléeṣẹ́ ìwò lọ dálẹ̀, kí ni ọmọ fi jẹun, kí ni ọmọ jẹ? God bless you sir. Kí ló ń tọ̀ ọmọ jẹ, kí lọ bọ́ ọmọ jẹ? Láyé àtijọ́ ní sọ̀mí ń bẹ láàfin ọba o tí ò sí gbèrú mi ń bẹ. Láyé ìsìn gbèrú mi ń bẹ láàfin, kò sí sọ̀mí ń bẹ gan mọ́. Ìtumọ̀ gbèrú mi, ìtumọ̀ sọ̀mí ò ní pé láyé àtijọ́ wọn máa ń wá ru ẹrù dálẹ̀ fọba ni. Àkábíyèsí iṣu oko mi rè o, àwọn ìlú kan kò sú wa, wọn náà wá sàn sákọ́lẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó bá gbójú ọba ní jẹ. Abo ẹran tẹ́yìn ẹ gbágbá ọba wọn mú wá fún. Ṣùgbọ́n ní ìsìn kọ̀sẹ̀ tí mílíọ̀nù lọ sáàfin mọ́. Ẹni ebi ń pa ẹni ìsẹ́nsẹ́ tí òrówó sukú ọmọ ẹ̀sán ní yí pálásì káàkiri wọ́n fẹ́ rí kábíyèsí. Àwọn tó sick tó wà lọ́sibítù tí wọn òrówó béèlì ara wọn wọ́n fẹ́ rí kábíyèsí. Àwọn tí yà ń jẹ tí ìsẹ́nsẹ́ ńlọ wà lẹ́nu ọ̀nà pálásì náà fẹ́ rọ̀bà. Sọ ìgbésí ayé àtijọ́ mọ́. Ẹ̀yin lẹni báyé bá ti ń yí ká máa báyé yí. A máa ń fẹ́ accept àwọn nǹkan kan, a kì í fẹ́ accept àwọn reality kan. Ilé ayé ọ̀dẹ̀ lọ bẹ́ẹ̀. So lórí ọ̀rọ̀ ti Ìjẹ̀bú, like I said, ìlú tọ̀dọ̀ mi, ìlú mi, ẹni tí bá ń jà sọ́ba ń bẹ̀ kò ní làákàyè, kò sí máa tí ó ṣe. Aláìníṣẹ́ ni. Ṣùgbọ́n wọ́n fẹ́ jà láàfin. Ọwọ́ ti ìjà o. Téèyàn ọjọ́ náà tán bí owó ni o. Wọ́n fẹ́ jà lákẹ́ Ẹ̀gbá. Ọwọ́ ti ìjà o. Téèyàn ọjọ́ fàdé bí tó bá ṣe fàdé, wọ́n fẹ́ jà Wùjalẹ̀. Ọwá ní kò tó jà fún. Kí ló wá tó jà fún jàre? Sójúde ọba tí wọ́n máa ń ṣe ni ò àmèsí ẹni. Ni kò ní wọ náà kó jókòó sórí àpèrè káwọn èèyàn máa wórí fún ọkàn, máa kúnlẹ̀ kan, máa kí kábíyèsí. Kò sẹ́ni tí ò ní wò, kò sẹ́ni tí nǹkan rí o wò. Ńlá fi kúrí adé tún ń pètè àrùn orí adáran ń pètè àtijọba. Wọ́n fẹ́ jòsè mọ̀wé ọwọ́ tiẹ̀, Déjì Àkúrẹ́ ọwọ́ tiẹ̀, Ọlọ́wọ̀ ọwọ́ tiẹ̀, Àtàwọ̀jà ọwọ́ tiẹ̀, Tìmí Ẹdẹ ọwọ́ tiẹ̀. Ṣùgbọ́n àwọn ìlú kéréje kan ọwọ́ ti kéèyàn ọjà nítorí ẹ̀ o. Bó bá sàtijọ́ ọmọ ọba lọ jẹ́ ẹjọ́ ọmọ ọba máa jẹ nǹkan ẹ̀ lọ. Nítawọn èèyàn rí nínú ipò ọba jíjẹ kò yé mi tó. Ẹ̀tọ́ àwọn èèyàn kan sì ni wọ́n sì fi ń dùn wọ́n. Ọmọ ilé mi tó yè tọ́sí tọ́ba tọ́sí torí pé wọn ò lówó nílé wọn ò gbé fò. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ àjọba ló wà nílé ẹjọ́ lónìí. Wọ́n pẹ́ǹdì àwọn kan, wọ́n àti ìdá wọn kan, wọ́n ti dá wọn kan, àwọn kan ń pààrà kóòtù.
ẹlòmíì ọ̀la sọ lọ́rùn mọ́ torí ẹjọ́. so pápákọ̀ jẹ́ kí n sáré ka ni mo fẹ́ kà tán o. ok wọ́n ní kí gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n jẹ́ káwọn yan táwọn yàn wọ́n bá wọn dá sí lẹ́ẹ̀kan náà káwọn jẹ táwọn jẹ bí wàhálà bá ti ń pọ̀ báyìí lágbára Ọlọ́run ní ọ̀fífẹ́ bò so bí wàhálà bá ti ń pọ̀ báyìí gómìnà ni mo ń sábà padà lájà gómìnà lè má dá kankan mọ̀ àwọn èèyàn kan náà ni ó sún sí gómìnà lẹ́sẹ̀ láwọn èèyàn tí gómìnà súnmọ́ dáadáa láwọn èèyàn tó ti ṣiṣẹ́ fún gómìnà rí láwọn èèyàn tó ti ran gómìnà lọ́wọ́ rí láwọn èèyàn tí gómìnà fẹ́ràn àwọn náà ni ó súnmọ́ gómìnà o ṣùgbọ́n láwọn ìlú kan kì í rọrùn bẹ́ẹ̀ tẹ bá fẹ́ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yín àwọn èèyàn kan náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán lágbára lára ìlú bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú wà Ìjẹ̀bú ọmọ èrè ni wà olówó tí ń bẹ ń Jẹ̀bú wọn ò mọ níwọ̀n ńlá fi pé kúkúrú Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú kò túmọ̀ sí pé gbogbo Ìjẹ̀bú ló lówó lọ ṣùgbọ́n àwọn tí tó lówó ń bẹ wọ́n ní dójú àmì wọ́n ní dáadáa so ńbo la wá ń lọ òun náà ni pé ẹnìkan náà ni ó jẹ́ àwọn kan bẹ láàrin àwọn tí ń díje fọba yìí wọn ò fẹ́ ní do or die rárá o they don't want it as do or die affairs but wọ́n fẹ́ kẹ́ lo transparency bí wọn ò bá jọba wọn padà sẹ́nu iṣẹ́ wọn ready ṣùgbọ́n wọn ò fẹ́ kí màkàrúrù wà ń bẹ tí màkàrúrù bá wà ń bẹ wọn ò ní gbà reality ni ẹni tí ó bá lówó ni máa ń gba gọ̀jẹ̀ ni máa ń gba kádàrá àwọn tó bá lówó ready láti ná so bó láti wá sórí ọmọ tó wọ́ nínú èèyàn 90 something èèyàn kan sì ní ó gorí àpèrè bí Dàpọ̀ Abíọ́dún bá yàn tí ọmọ yàn yóò gbèpè yóò gbòkò lórí báwọn Afọbajẹ bá yàn tí wọn ọmọ yàn wọn lè mọ rìlé sùn mọ́ iṣẹ́ ńlá ni iṣẹ́ Afọbajẹ dàbí iṣẹ́ INEC ni bọ́ bá kéde ẹnìkan àwọn alátakò rẹ̀ ó sọ pé ó fẹ́ fọ ẹni wọ́n wí bẹ́ẹ̀ ńgbà Tinubu wọlé wọn láì kí sòjóró wọn ò béèrè lọ́wọ́ ara wọn o pé báyìí náà kí bá sòjóró kí ló dé tí Peter Obi ó wọlé ìpínlẹ̀ 12 Tàtíkù ó wọlé ìpínlẹ̀ 12 tí Tinubu ó wọlé ìpínlẹ̀ 12 tí wọ́n pín 36 states mọ́wọ́ dọ́gbandọ́gba irú òjòrò wo láìnẹ́ẹ̀kì wá ṣe láìnẹ́ẹ̀kì sòjóró kò sòjóró ìpínlẹ̀ Èkó láìnẹ́ẹ̀kì sòjóró kò sòjóró ìpínlẹ̀ Ọ̀ṣun láìnẹ́ẹ̀kì ò sòjóró ìpínlẹ̀ Katsina tó ní sitting president kò sòjóró ìpínlẹ̀ Kaduna tó nìkan lára àwọn abẹnugan alágbára ìkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ńgbà náà lọ́hùn INEC òṣòjòrò ń dẹ́ta tí Wike ti ń pariwo pé Tinubu ló wọ́n sọ̀pọ́tì Tinubu ọ̀wọ́lé mẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nípò ọba náà ṣe rí ẹrù ńlá ni lọ́rùn àwọn Afọbajẹ àwọn tán gbowó gan ọkàn wọn ò balẹ̀ ká ní lóòótọ́ ni o mi ì sọ pé gbowó o torí ẹnìkan ti dìbọn kẹ̀ pé kò rí bẹ́ẹ̀ àwọn ò gbowó wọn kàn ń try láti distract àwọn ni káwá pé wọ́n gbowó gan ọkàn wọn ò balẹ̀. And let me tell you this for free gbogbo àwọn tí God bless you sir God bless you ma gbogbo àwọn tí wọ́n ń díje fọba ni wọ́n máa fi owó lo àwọn Afọbajẹ mo fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ Christian mi ọ̀kan Muslim ni ọmọ ọ̀kan mo gbẹ̀sìn ọ̀kan mo nígbàgbọ́ ọ̀kan mi ò nígbàgbọ́ ọ̀kan gbogbo ọ̀nà máa tíìsì àwọn Afọbajẹ pẹ̀lú owó àwọn bàbá yẹn náà dẹ̀gbọ́n àwọn Afọbajẹ náà wọn kì í gbà lọ́wọ́ ọ̀tún gbà lọ́wọ́ òsì ń gbà mí mo ti sọ́rí nà ó láyé àtijọ́ wọn á ní wọ́n lé odù wọ́n bá ti ní adífálà tó fẹ́ dífán palace tàbí kàn sọ pé káwọn Afọbajẹ lọ bá dífálà ńlé onífà wọn ti dífọ́ ọba wọ́n wà ní kí wọ́n lé Táyé wò kí wọ́n lé Kàyìndé wò kí wọ́n lé Dòwú wò ta ni ó du rẹ̀ kún jù mélòó nu wa lọ́mọ tí fa ń sọ tí yọ ṣàlàyé ẹ̀bùn nífa ṣe fẹ́ sọ torí pé fákan tí wọ́n bá kì ó lè ní túmọ̀ 16 bẹ́ẹ̀ ìbá sọ pé tó túmọ̀ sí nìyí bàbá tó dífá lè sọ pé kì í ṣe ibi tó lọ́nu pé ọjà náà díẹ̀ ṣùgbọ́n kì í ṣe ibi tí fa tó ń kì í o ní tó ń wò lójú ọpọ́n fa tó ń yí o kì í ṣe ń tọ́ sọ ní tiẹ̀ sọ yìí miwa bribe wà ń bẹ́ẹ̀ láyé ìgbà náà odù tí wọ́n máa ń sọ ń gbà míì lọ́pọ̀ gbà òun náà ni ẹni tí owó tiẹ̀ kún jù látàyè ìgbà náà wọ́n ti ń ṣèlérí fáwọn èèyàn o. Meg Rotimi àbí? Margaret. Ah ok Madam Margaret
Arótìmí, God bless you mami ní wáyé tì mà. So like I said, odù tán máa ń sọ ńgbà míì náà owó wọn ń sọ ń parẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ ló jẹ́ pé ilé àlàpà ni wọ́n ń gbé. Ìwà rọmọ ọba kan tó ń lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tó wá ní bàbá irú ilé báyìí lẹ́ ń gbé ni ẹ má wọ́ọ̀rì kọ́ lọ́run ó jẹ́ ń débẹ̀ wọ́n kọ̀lé fún yín ẹ wá ní kí Afọbajẹ ọmọ support ẹ̀ ṣé káwọn ó kú nínú ilé àlàpà ni. Bóyá lè rí píìkì nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Ìjẹ̀bú yìí. Ọwọ́ òbòkun gbó ọwọ́ ti ẹ̀ dànù ọwọ́ òbòkun ajérò ọ̀fìjérò ọwọ́ àràngún àwọn sọ́wọ́ Ògbómọ̀ṣọ́ ọwọ́ ti ẹ̀ dànù ọlọ́tà Olówu gbogbo àwọn yẹn wọ̀ tí kéèyàn fà á ó tóra wọn. So now kí n tó kó tó pé wọ́n ti ẹ̀ka délẹ̀ advice rẹ fún gbogbo ìlú ńláńlá gbogbo yín lẹ máa ń ṣe dé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ojúde ọba ń Jẹ̀bú àwọn ìlú kan wà tó lówó lọ́wọ́ àwọn ìlú kan wà tó ti dókè Ẹ̀gbá Ìjẹ̀bú Ifẹ̀ Ìbàdàn Ọ̀yọ́ Ọ̀tà wọ́n ti láwọn èèyàn lókè àti àwọn tó lówó tó jẹ́ pé tó bá dá 50 million bí ìgbà téèyàn ṣeré mọ́dé ni advice ni o ẹ fẹ́ káwọn Afọbajẹ gba owó ẹ̀yìn máa bí ẹ tọ́jú wọn bó lẹ ṣe lè tọ́jú wọn ọ̀nà rèé ẹ̀kọ̀ọ̀kan lọ́dọọdún tẹ́ ẹ máa ń sojúde ọba wọn ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí yàtọ̀ sí ẹ̀tọ́ tẹ́ bá fún kábíyèsí ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí àwọn olóyè àwọn Afọbajẹ ẹ rè wọlé ibi tí wọ́n ń gbé àwọn náà tọ́ sí nǹkan rere o ọ̀tọ̀ káwọn náà fàwọn òyìnbó jẹun kí wọ́n tó jáde láyé kò sẹ́rú mọ́ láyé sìn Ìdòwú sí sẹ́rú méjì torí nǹkan ẹyọkan tí wọ́n ń bí èmi nú pẹ̀lú àwọn Afọbajẹ ni pé ẹ̀ẹ̀kan tán bá ti yan ọba àrántí wọn mọ́ gbogbo apápátá àkírántí àwọn Afọbajẹ mọ́ we don't have any business with them again sọba tí wọ́n bá yàn ní ó wá sanwó fún ọ ni àbí gọ́ọ̀mẹ̀ntì ní ó sanwó fún ọ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe o owó rẹ̀ rẹ o ṣẹṣẹ́ kọ́ ni wọ́n ṣe ni ẹ mọ iye àwọn èèyàn tí ó ṣègbè fún wọn ẹ mọ iye àwọn ọfà tí yọ́ bà wọ́n Olúwo lẹ̀ wò wọ́ọ̀tì ẹ o owó ọ̀tí tán mọ̀ ń jà fún yes Olúwo wọ́ọ̀tì ẹ àpèrè yẹn ni o ìṣẹ́ntì mẹ́ńbẹ̀ o wà àpèrè yẹn wọ́ọ̀tì ẹ ìlú ìṣẹ̀ǹbáyé nìwò Ẹdẹ Ilé Ìgbọ́n Òwúkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So like I said ẹ̀ńtẹ́ ẹni ọmọ gbowó ẹ̀yìn èèlò lẹ fún ta ni ó sanwó fún wọn pẹ̀lú iṣẹ́ tán fẹ́ ṣe yẹn majority wọn gba ọfà majority wọn di ọ̀tá another candidate kí ló fẹ́ jẹ́ gain wọn fún nǹkan tán fẹ́ ṣe. So like my advice àwọn owó yẹn ẹ lọ wọlé àwọn olóyè ẹ lọ wọlé àwọn Afọbajẹ ilé tí ó bá nílé tó dáa ilé tó bá nílé tó dáa ẹ bá renovate ẹ bá wọn furnish ẹ to taste ǹjẹ́ ó bá nílé tó dáa ẹ kọ́lé fún un bọ́ bá dẹ̀ jẹ́ pé ẹ máa kọ́ méjì lọ́dún yìí ẹ kọ́ méjì lọ́dún tí ń bọ̀ mélòó la Afọbajẹ 9 nígbà tẹ́ bá iṣẹ́ lọ́dún 5 ẹ ti kọ́lé wọn tán kí tiẹ̀ náà fẹ́ kọ́ gan tẹ́nìkan ò lè kọ́nu yín kélé yọ jẹ́kọ̀ọ́ lẹ́yìn táwọn ilé bá ti jọba tán Ìjẹ̀bú nìkan kọ́ mọ̀ bá gbogbo lẹ káàrọ̀ òjìrè ni o ẹ wá bèèsì wọn lórí sálárì ifo kí gọ́ọ̀mẹ̀ntì máa fún wọn lówó torí ti ń dìjà nípínlẹ̀ Ọ̀ṣun nìsín ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ẹ pé ló ń sálárì tí wọ́n ń gbà ṣé kò ní yà lẹ́nu tí ń bá sọ wọ́n gba 900 naira per month o ní 1200 mo reality ni mo sọ fún yìí o mo rí receipt tán fi ń gbowó ni o 900 naira per month o ní 1200 naira per month ń bẹ́ẹ̀ o ní 15 wà o ní 2000 wà bóyá ẹ bá grade ó gba 3000 lóṣù bọ́n ṣe ń gbà nìyẹn o. So kí wàá lẹ́ni kí wọ́n fi rú owó yẹn ṣe ẹ fọ́ọ̀sì wọn láti joyè àbí yes ṣùgbọ́n lù ò lè déédéé wà ọba nìkan ọ̀dẹ̀ lè dá ṣèlú compulsorily àwọn ìjòyè kan ní ọba ṣèlú gbogbo ìlú ló sì ní àwọn ìjòyè tiwọn ayé ti kó láyé tó jẹ́ pé gbogbo à ń dáko
gbogbo bí a fi dáko nísìnyí ni wọ́n ti sọ dìlú, wọ́n ti ta fẹ́lẹ́ state, gbogbo ìlú ló ti fẹ̀ sí, inú wa ń dùn pé ìlú ń pọ̀ sí. Ẹ̀yin fẹ́ kọ́lé, èmi fẹ́ kọ́lé, gbogbo ibi tó jẹ́nu kòkó tẹ́lẹ̀ láti kọ́lé sí. Ẹnìkan ló sọ yìí o, dáàdi wọn gba 2,000 naira, reality ni mo ń sọ náà, mo rí receipt tán fi ń gbowó níṣẹ́. Àló ní 900 naira bẹ́ẹ̀ o ní 1,200 naira bẹ́ẹ̀. Kì í ṣe 900,000 naira o, 900 naira tí ò pé 1,000 wọ́n ń gbà ní sálárì ìjòyè kan. Ẹ rí pé mo mọ nǹkan tí mo ń sọ, because wọ́n gbowó ẹ̀yìn, wọ́n gba nǹkan kan láwọn èèyàn kan mọ̀ ọ́n mọ́nu. Kí ló wà behind owó ẹ̀yìn tó ń gbà? Majority àwọn alágbára ìlú, bí gọ́vnọ̀ bá campaign dọ́dọ̀ wọn, ìgbà náà ni wọ́n gbẹ̀tọ̀ wọn lọ́wọ́ gọ́vnọ̀ tó ti débẹ̀ láti bí ọdún 3 ọdún 4 tí ò ṣe nǹkan kan fún wọn. Ẹfẹ́ lọ lẹ́ẹ̀kejì, ẹfẹ́ ká dìbò fún yàbí, àwọn olóyè ń bínú o. Báyìí kàṣà báyìí káwòdì, gọ́vnọ̀ ọ̀sán òun náà ti mọ̀, sẹ́nitọ̀ tó fẹ́ padà lọ lẹ́ẹ̀kejì yóò gbà sanwó yín. Àwọn náà dòde, ẹ̀ ń bá fẹ́ jọba kó ní lọ́kàn pé wọ́n fa àwọn àfọ̀bàjẹ́ lówó. Wọ́n gbà á torí lẹ́yìn tó bá ti jọba tán wọn ò lẹ́tọ̀ọ́ mọ́. Ńlá àwọn afọbajẹ yẹn náà fi gbọ́rùn léegi, wọ́n ó ṣe àdéhùn tó dán mọ́rán pẹ̀lú ẹni tó bá fẹ́ jọba. Àkábíyèsí àrí nǹkan kan jẹ́ o, bẹ́ẹ̀ bá dé owó tẹ́ fún wa ní ìsìn yóò tó nǹkan o, ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa tọ́jú wa o, reality ni wọ́n sọ, má wàá ń súnmọ́ wọn. Kábíyèsí ẹ máa tọ́jú wa o, ẹ máa tọ́jú wa o, kábíyèsí àná wọn ò tọ́jú wa dáadáa, àwọn náà sì ṣèlérí fún wa, wọn ò mú lérí wọn ṣẹ o. Ntí ìjẹ́ ká fẹ́ tẹ̀lé èèyàn náà nu o, ṣẹ́ tẹ̀lé ṣẹ́ ṣe ń tá a bá fẹ́. Gbogbo ìlú ló ti máa wà lórí àdéhùn. So ẹ̀yin Ìjẹ̀bú ẹ tọ́jú àwọn afọbajẹ, kẹ́ ẹ sì tọ́jú àwọn olóyè ìlú yín. Gbogbo àwọn ìlú tó kù náà ní kíní ọ̀hún kan o. Now, the succession crisis began after the death of Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà on July 13, 2025, who ruled for 62 years. Bàbá yẹn rí gbà lò dáadáa. Kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ lórí àkọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀yìn wọn dà. His passing triggered the traditional process of selecting a new Awùjalẹ̀ under the 1957-1959 chieftaincy declaration, which rotates the throne among 4 ruling houses. Gbélégbùà, Anikinaya, Fusembua, and Fìdípọ̀tẹ̀. The Fusembua ruling house, currently entitled to present candidates, initially imposed a 10 million naira entry requirement, attracting about 12 aspirants. Then nígbà yẹn ni o, now 10 million naira fólùdíje kọ̀ọ̀kan. Ẹni ó bá sọ pọ́pọ̀ jù á béèrè lọ́wọ́ ẹ̀ wípé èèlò wọn ń gba fọ́ọ̀mù chairman local government, èèlò wọn ń gba fọ́ọ̀mù senator, èèlò wọn ń gba fọ́ọ̀mù governor, èèlò wọn ń gba fọ́ọ̀mù president. Níjọ́ ní bàbá gbàgbé 100 million naira ni wọ́n gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní 2022 nígbà tó ń fẹ́ díje. $100 million. Olóṣèlú tí yóò lu ọdún 4 tí ó kú ń bẹ̀ nù o, another 4 years nísìnyí wọ́n ó tún san entry form mi, wọ́n ó tún gba entry form mi bí wọ́n fẹ́ díje. Ṣé àwọn tí ó wọlé primary, ṣé APC dá owó tí wọ́n san padà, owó fọ́ọ̀mù wọn padà fún wọn? Àwọn wo ló pín? Ṣé wọ́n kó fún ìjọba ni? Àwọn olóyè ẹgbẹ́ ni ó pín. Kí wàá lè fẹ́ bóòlù ti fẹ́ ṣe tàwọn afọbajẹ. Ọmọ ọlọ́mọ lódò fi pàjí. Ìpò ẹ̀pà wọn wà dohun àìjírí mọ́. Ńgbà tẹ́ bá ti fi pàǹtàjì yán tẹ́ ẹ sọ pọ̀nbẹ́nu. Ńgbà bá ti yọ ọmọ inú ẹ̀, tẹ́ yọ ẹ̀gúsí inú ẹ̀, tẹ́ fi ṣe bẹ̀jẹ́, tẹ́ fi gbé yán lẹ̀, tẹ́ fi gbá màlà ńlẹ̀. Ta ló gbá ìpò ẹ̀gúsí kalẹ̀ rẹ̀ bí báyìí nísìnyí? Ẹ̀yàn ọmọ ẹ wá kéèkó ẹ̀gúsí dànù. Èyàn wà dídá ìjírí mọ́. Wọ́n á lè wọ ni èèyàn gbọ́dọ̀ mọ́ jí tẹ ìpò ẹ̀gúsí mọ́lẹ̀. Ìwọ̀ mọ́tótó sì ni, kò sí ní tí ìpò ẹ̀gúsí fi ṣèyàn kankan. Wọ́n á ló sì ní ọ̀tá lu àrèpá bàbá ńlá rọ ni. Ìwọ̀ mọ́tótó ni. Wọn ò fẹ́ kẹ́ fi nǹkan tàná lẹ̀, àwọn òbí wa gbọ́n pọ̀. Ìwọ̀ mọ́tótó ni. So, attracting about 12 aspirants. However, after the Ogun State government ordered a restart of the process in late 2025, due to procedural concerns, the number of contenders reportedly rose to 95.
raising tensions within the selection process. The expansion àwọn 95 ní díje lọ́wọ́ báyìí káwọn 95 ọ̀sán 10 million naira àwọn Afọbajẹ àwọn náà jẹ ọbẹ̀ wọ́n jẹ ọbẹ̀ ẹ̀gúsí kí wọ́n tó lọ láyé wọ́n jayé díẹ̀ kí wọ́n tó lọ láyé bí ilé ayé ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Non-refundable fee ní kẹjẹ kọjẹ 10 million naira nìkọ̀ọ̀kan because àwọn tí wọ́n san 10 million yìí kí ni impact wọn nínú ìlú Ìjẹ̀bú tẹ́lẹ̀ mélòó ni wọn ló ní iléeṣẹ́ ńbẹ̀ tí wọ́n lè gbà yẹn 100 sí tí gbogbo wọn yọjú sọ́ba yìí. Antecedent ló yẹ ká máa wò ká tó fìyàn jọba ní ìsìn nínú àwọn tí ń díje kí ni impact wọn sínú Ìjẹ̀bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dàsìkò ọba. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dilẹ̀ Ìjẹ̀bú mú àwọn Afọbajẹ Ọlọ́run ó kọ́ yín máa ṣe o lágbára Ọlọ́run ó kọ́ yín máa ṣe.